ó lágbára o ọ̀rọ̀ yìí dójú ẹ̀ pátápátá o àgbà sọ̀rọ̀sọ̀rọ̀ bàbá Kọ́lá Olóòtú náà ti sọ̀rọ̀ jáde o lórí ọ̀rọ̀ tí àwọn àáfàá ń gbé káàkiri tí wọ́n ń pèpè wípé kí olóyè Sunday Igboho àti Ọọ̀ni of Ifẹ̀ kí wọ́n jáde láti wá dìbọ́ǹkì ọ̀rọ̀ táwọn oníṣẹ̀ṣe ń sọ tí wọ́n ń gbé kiri nípa pé wọ́n ju ànábì Muhammad lọ ó lágbára nínú fọ́rọ̀ yìí bàbá Kọ́lá Olóòtú ní níwọ̀n ìgbà tí ì ti ṣe olóyè Sunday Igboho ló fọ̀rọ̀ náà sí wọn lẹ́nu tàbí rán wọn níṣẹ́ kò sí tó kan olóyè kò sí tó kan olóyè Ìgbòho mbẹ wípé olóyè ò ní láti jáde láti wá dìbọ́ǹkì ọ̀rọ̀ náà pé kódà bí wọ́n bá jáde láti wá dìbọ́ǹkì bí ẹni fẹ́ mọ̀ fún ọ̀rọ̀ náà ní unnecessary attention bí ẹni fẹ́ jẹ́ kí ọ̀rọ̀ náà máa ní wéètì ọ̀rọ̀ tí ò sì ní ìtumọ̀ ni. ṣẹ́yìn náà faramọ́ àbójúwò lẹ́yìn fi wò ẹ máa jù opinion ti yín sí comment nítorí lẹ́yìn tí Àkànbí Ọlọ́ba tó sọ ọ̀rọ̀ náà jáde wípé olóyè ju ànábì Muhammad lọ ọ̀rọ̀ tọ́rọ̀ ọ̀hún sì dá ọ̀pọ̀lọpọ̀ wàhálà kalẹ̀ lórí ayélujára láàrin àwọn mùsùlùmí àtàwọn oníṣẹ̀ṣe kódà ó di gbàgbós gidi láàrin Àkànbí Ọlọ́ba àti Sheikh Labeeb Lagbaji bẹ́yẹn yóò bá gbàgbé lára àwọn àáfàá tí wọ́n sì ń pè fún olóyè Sunday Igboho láti jáde láti wá dìbọ́ǹkì ọ̀rọ̀ náà ó ní Sheikh Sakama jẹ́. bàbá Chief Sunday Igboho Adéyẹmọ mo tiẹ̀ ti wá gbọ́ wípé ẹ̀yin kọ́ọ̀lù àáfàá kan wàláhì wọ́n lè sọ fún àáfàá wọn pé èmi ò tó bẹ́ẹ̀ o èmi ò sì rán wọn kí wọ́n wí o ẹwù àti Jésù wù nínú Bíbélì níjọ́ tí wọ́n sọ pé níṣẹ́wọ̀ ni Olúwa Jésù sọ fún wọn wípé ìwọ wí Jésù èdè kó sẹ́nu lẹ́nu padà pé èmi kọ́ lọ́lọ́run. so irú àti Jésù wù ẹ̀yin náà ti wù but ẹ̀ tí àwọn èèyàn tí gbọ́ ẹ jáde sórí péèjì yẹn gangan ẹ jáde ẹ jẹ́ kí wọ́n mọ̀ wípé ẹ tó Jésù ẹ sì tó ànábì bàbá wa ò ní rí sáà ọ̀jájá wa ẹ bọ́ sórí social media ẹ̀yin náà ẹ dìbọ́ǹkì ẹ jẹ́ wọ́n mọ̀ wípé ẹ tó Jésù ẹ sì tó ànábì. bẹ́ẹ̀ ni ṣùgbọ́n báyìí nínú fọ́nrán ìbàbá Kọ́lá Olóòtú ní níwọ̀n ìgbà tí ọ̀rọ̀ náà ti tẹnu olóyè Sunday Igboho wá wípé kò yẹ kí wọ́n jáde láti wá dìbọ́ǹkì ẹ̀ kódà nínú fọ́nrán yìí bákan náà bàbá Kọ́lá Olóòtú wọ́n tún wá gba àwọn ẹlẹ́sìn mẹ́tẹ̀ẹ̀ta ìyún mùsùlùmí kìrìsìtẹ́nì àtẹlẹ́sìn àbáláyé ní ìmọ̀ràn kan tó ṣe kókó tó ṣe wípé tí wọ́n bá lè mọ̀ lò yóò ràn gbogbo wa lọ́wọ́ nílẹ̀ Yorùbá kí ni ìmọ̀ràn ọ̀hún àti pàápàá kí ni ìdí tí bàbá Kọ́lá Olóòtú fi ní gbogbo àwọn tó fẹ́ sọ ọ̀rọ̀ ìjà ẹ̀sìn di politics lórí ayélujára bí wọn ò bá lọ ṣọ́ra wọn àfàìmọ̀ kí wọ́n mọ̀ padà jẹ́ tán kó má di wípé ìjọba ó padà tọwọ́ bọ ọ̀rọ̀ yìí lọ́nà tí ò ní pè kálukú wọn. ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ mo wá kí gbogbo ẹ̀yin tẹ́ bá ṣẹ̀ ń darapọ̀ mọ́ mi lórí ìkànnì ẹ káàbọ̀ sórí ìkànnì DigiNaija Television ṣé dáadáa ni mo bá yín ní dédé àsìkò ìbò lójú ọjọ́ lọ́dọ̀ tiyín ẹ má gbàgbé láti máa follow DigiNaija online tv lórí Facebook link kan wà ní comment section fídíò tó máa gbé yín lórí Facebook page wa lórí YouTube ẹ máa bá mi tẹ subscribe button tó wà lábẹ́ fídíò yìí kẹ́sì máa bá mi like and share fídíò kó máa lọ káàkiri lórí ayélujára ẹ jẹ́ ká dìjọ wo fọ́nrán bàbá Kọ́lá Olóòtú yìí ká gbọ́ gbogbo àwọn ìmọ̀ràn tí wọ́n gba àwọn ẹlẹ́sìn mẹ́tẹ̀ẹ̀ta àtàlàyé tí wọ́n ṣe nípa ìdí tí olóyè Sunday Igboho fi lè jáde láti wá dìbọ́ǹkì ọ̀rọ̀ tí àwọn oníṣẹ̀ṣe tí wọ́n ń sọ nípa pé ó ju ànábì Muhammad lọ kẹ̀dẹ̀ má bá mi fèrò ti yín nípa ìsí kọ́mẹ̀ǹtì fọ́nrán òrè ẹ̀jẹ̀ àjọwò. tí ẹ ní dá àwọn èèyàn wa láàmú báyìí láti ìgbà tí mo ti gbọ́njú níjọ́ tí wọ́n ti bí mi ò gbọ́ níbi tí èèyàn ti lórí láyà tó ti ń bú onífá títí ń bú aláwo táwọn àgbàlagbà ọjọ́ wọn bá sọ wọn ní ọlọ́run paná adébọrẹ́ wọn ò ní lọ direct attack ó gbé súnà ànábì ga nígbà tí àwa dàgbà yìí ẹnujọ́ mẹ́ta ìlarí pé èèyàn lè lórí láyà kó sì mọ bú ànábì kó sì múwèé tí gbogbo bílíọ̀nù èèyàn nígbàgbọ́ sí kó sì fàyà kí wọ́n máa dáná sun tí wọ́n sì máa sọ àléébù ànábì yányáyányá. ló fi jẹ́ pé ọ̀rọ̀ ẹni tí ń sọ̀rọ̀ lórí rédíò ó yàtọ̀ fún blọ́gà o òfin kan wà tí ń kọ̀ǹtúrò rédíò ó lójú tí wọ́n lè sọ ńbẹ̀ tó lè mú jẹ àwọn kan wà tó jẹ́ pé wọ́n jẹ́ ẹlẹ́kọ̀ọ́ ọmọ ìjìnlẹ̀ bó o ṣe ń ṣètò lọ wọ́n ti ní aṣojú tí ń gbọ́ tó o bá ti ń ṣe rádaràda wọ́n faago fún ọ kò sí ń tọ́kàn wọ́n pẹ̀lú rẹ rédíò tó o ti ń sọ̀rọ̀ ni wọ́n ó pè ẹ sì wà ń bẹ̀ ni pìrìsẹ́ńtà yín sọ báyìí ní sọ báyìí àwọn ẹ̀ka NBC yìí ní ẹ ṣe àtúntò tí wọ́n jẹ́ kí rédíò àti tẹlifíṣàn ó tò dáadáa ẹ sì rí pé ẹ jẹ́ fọ́ lórí social media náà tíjọba ó fi yan àwọn èèyàn pé kí wọ́n tún máa mọ́nítọ̀ àti Facebook àti TikTok ọba ti arówó ra fóònù àlùmọ́ǹgèrì wèrè kan ọkàn sábọ̀ sí kọ̀rọ̀ yàrá rẹ ẹni tẹnu bàbá ńlá rẹ ọgbà láti bú ọwà bẹ̀rẹ̀ jẹ́jẹ́ lẹni ẹlẹ́ni dúró Sunday Igboho ọ̀ràn èèyàn ń sẹ́ káwọn olòṣì ó tó fẹ́ gbé wọn kọlu ànábì nígbà tó ṣe pé àwọn
kọ́ ni à ń sọ wọn ò sì rán yẹn pé ẹ lọ bá ń wí báyìí. kí ni tẹ̀yìn àfáà tẹ wá ń dákọ tiwọn pé káwọn jáde wọn lọ dìbọ́ǹkì ẹ̀. kí ni tiwọn that is to say pé wọ́n mọ̀ nípa ìná nìyẹn. nígbà tí wọ́n bá jáde pé ọ̀rọ̀ kan tí à ń sọ wọn kíní kankankan àfi kí wọ́n fetí palàbá rẹ̀ bíi ipá wọn ọ̀gbọ́n. wọ́n tún fọ̀rọ̀ yẹn ní wéètì nìyẹn. ẹ ti sọ social media dín nǹkan míì. tá a bá sì rẹ́ni tó là yín lọ́yẹ̀ bí akéwà góòlù. ẹ mọ̀ pé ní sèlúsọ̀bẹ ẹ mọ̀ pé ní alábòsí. ẹ mọ̀ bí ọ wà gangan o. bóyá ẹ̀sìn kiri yóò ní í ṣe ni àbí ẹ̀sìn ìṣẹ̀ṣe àbí mùsùlùmí. àní kálàáfíà ọjọba. mùsùlùmí lèmi mùsùlùmí ń bàbá mi mùsùlùmí nìyá mi. wọ́n mú mi mọ́ lọ kàwé ní àṣejìrẹ́ lọ́dọ̀ àwọn kìrìsìtẹ́nì. àjọ ń ṣe Christmas àjọ ń ṣe Easter ni. kódà knockout ọ̀tọ̀ ni wọ́n fún mi lówó ẹ̀. bẹ́ẹ̀ kẹ́ ni àwọn ọmọ wọn ní àṣejìrẹ́ ń gbà náà. nínú iléyá àálọ̀ rèé ṣẹ́gi láàárọ̀ kùtùkùtù ọdún iléyá. á gbé lọ fáwọn tí wọ́n fẹ́ pẹran tí wọ́n fẹ́ sun ẹran. tí wọ́n bá sì ti ń rò mọ̀lá tán. ẹ má gbàgbé àwọn ọmọ tó bá wa ṣẹ́gi o. bí wọ́n bá ti ń tiẹ̀ ń kun ẹran ni wọ́n ti máa fún wa ní awọ rẹ̀ tí wọ́n máa rẹ́ igẹ rẹ̀ fún wa. àmàlà kọ́rò ni wọ́n gbé fún wa. ẹ wá aṣọ ẹ̀sìn dógún ẹ sọ́dọ̀ràn. nígbà tí mo wí níjọ́ tí wọ́n bá ń bọ Ọ̀ṣun àṣejìrẹ́. gbogbo wa là máa ń ṣeré lọ sójú odò. ṣé yẹn sọ wá di ẹlẹ́sìn ìbílẹ̀ ni. àlàáfíà la fi ń ṣe ń jọ́ náà. ìtawà bá ń gbà tá a wà ń kékeré nù wo. nígbà nú àwẹ̀ tó o bá ń lọ nìbàdàn. ìtaníkálukú ti máa ń mú kọ́ tí wọ́n máa jàkà. tó o bá ń kọjá lọ ń táìmù sínú. ó pè ẹ wá bá wa sínú o. láì mọ̀ rí láì mọ̀ kẹ́ tó o bá jókòó tì wọ́n tó o bá ń bá wọn sínú. ò ní lé ọ pé ṣé mùsùlùmí ni àbí kìrìsìtẹ́nì. ẹ wá mú gbogbo ẹ̀ wá lé kankankankankan. ọlọ́run tẹ̀ ń jà fún iṣẹ́ kìrìsìtẹ́nì ni àbí mùsùlùmí. ẹ̀sìn wo lọ́lọ́run ń ṣe. ṣé onítìbílẹ̀ ni àbí oníṣẹ̀ṣe. ìwọ mùsùlùmí tó o bá gbọ́ àgbọ́yé kúránì tó sọ wípé ẹ má bu ọlọ́run tí wọn kí wọ́n má bàa bu ọlọ́run tí torí tí wọ́n bá bu ọlọ́run tí yóò dùn yín. ò ní jáde kọ́ ọmọ bá wọn fẹnu sáta ẹ̀sìn ẹlẹ́sìn. nígbà ẹnìkan gbé bẹ́ẹ̀lì rẹ̀ lọ. ẹ ní mistake 50,000 tó wà nù ẹ̀. ẹ fẹ́ yọ jáde. bóun náà bá gbé ìwé tí òun náà lè 100,000 mistake tó wà ńbẹ̀. bí ò tiẹ̀ jẹ́ mistake tó bá ní mistake ní ńkọ́. àwọn èèyàn náà fẹ́ gbọ́ tiẹ̀. ṣé wàhálà wà ń bọ̀ àbí òsì. wọ́n pe àfáà kan ní apálára nílùú Èkó. wáàsí ni máa ṣe tí ó sì máa ṣe wáàsí tí wáàsí rẹ̀ ó gbóná janjan. lọ́dún tí wọ́n gbé apálára ó ṣe wáàsí ni ẹ jí gbé. wọ́n sì lọ rèé pa wọ́n ju òkú rẹ̀ sínú ọ̀sà. lẹ́kọ̀ọ́ àkóbá ńlá tó ṣe fún ẹ̀sìn ìbílẹ̀ lọ́dún náà kì í ṣe kékeré. ìgbàgbọ́ wọn ni wípé bí ẹ bá mú apálára kò ńlẹ̀. wáàsí ẹyẹ ṣe gbá ẹyẹ ṣe bọ ẹyẹ ṣe nǹkan kan tí ń sọ yìí yóò kò ńlẹ̀. gbàrà tí wọ́n pa apálára tán àwọn èèyàn wá ní sympathy. ó sì wà lára ń tọ́jú ìsìláàmù orinlẹ̀ lẹ́kọ̀ọ́ púpọ̀ lẹ́yìn ikú apálára. ẹ̀sìn ìbílẹ̀ tẹ́ ń fẹ́ lójú yìí àti ẹ̀sìn mùsùlùmí tẹ́ ń fẹ́ lójú ẹ̀sìn kìrìsìtẹ́nì tẹ́ ń fẹ́ lójú yìí. ọba tó ní ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta ó ní agbára àti sọ wípé ẹ̀sìn kan ní kí gbogbo ìlú ọmọ sìn. ẹ rí ìlú tí wọ́n ń bọ mọ́sìnì rí tọ́jẹ́ pé mọ́sìnì ni wọ́n ń forí balẹ̀ fún. mọ́sìnì bàjáde ọ̀kadà tí wọ́n mọ̀ forí balẹ̀ fún. lórí ilẹ̀ ayé náà ni àwọn hindus ń kọ́. ṣé torí wípé ẹ̀sìn oríṣiríṣi ọ̀pọ̀ ń lù yìí. àbẹ́rò pẹ́sìn mẹ́ta náà ní bẹ́ẹ̀ ńlẹ̀ ayé. ẹ̀yọ mẹ́ta wá wà ń bílẹ̀ tó wá jára yín ó gbádùn mọ́. ẹ jẹ́ lọ ṣe wọ̀. ìwà ni ó mú yàn dénú ẹ̀sìn. ìwà ni ẹ fi rà wọ́n. ẹ má fọ́ọ̀sì èèyàn. òrùn tọ́nà ń sánmà. kọ̀ràn fún mùsùlùmí kọ̀ràn fún kìrìsìtẹ́nì kọ̀ràn fún ẹlẹ́sìn ìbílẹ̀. kọ̀ràn fún gbogbo ẹni tí ń bẹ lábẹ́ àláràsí Ọlọ́run. kìí ṣe nìkan ní ràn án fún. kìí ṣe níjọ́ míì tójò ò ní rọ̀ nílùú. tí wọ́n ó sì pe àwọn ẹlẹ́sìn ìbílẹ̀. tí wọ́n ó sì gbé nǹkan lọ odò. tí wọ́n ó sì lọ ṣètùtù. kí wọ́n ó tó dé tójò ó sì bẹ̀rẹ̀. òjò tí ọ̀rọ̀ fún bí odidi oṣù méjì tí gbogbo nǹkan oko ti gbẹ. ṣé èṣù lọ́rọ̀ jo ni àbí àwọn lọ́lọ́ nǹkan tó lè dójò rọ̀ lọ́tọ̀. èé ṣe níjọ́ tójú ọ̀rọ̀ nílọrin tí wọ́n pe gbogbo àwọn àfáà pé kí wọ́n ṣàdúrà. tí bàbá kan ní ẹni tí ó bá ṣàbòsí níjọ́ tó ti fẹ́ yàwó tí ó bá yàwó níyàwó lájọṣepọ̀ tí ò ní àlè. bàbá Kàmọ́lì bàbá àgbà ó ní kó máa bọ̀ kó wá jọ ìhun. bàbá sì jáde wọ́n sì nawọ́ wọ́n sì ṣàdúrà. ọlọ́run ò wọlá nǹkan báyìí wọlá nǹkan báyìí. pé níjọ́ táwọn ti fẹ́ yàwó àwọn ọ̀sẹ́jú sí yàwó níyàwó àwọn ọ̀yà lè rí. ó kó mọ́ọ̀sì tójò ti dé sọ́lọ́n ti kìrìsìtẹ́nì ni àbọ́lọ̀ mùsùlùmí àbíjọ́ tí ń rọ̀jò ọwọ́ mọ́sálásí lọ́dàrọ́ sí. ní tí kálukú yín ọ̀jẹ̀lẹ̀ ń wá irọ́ lẹ̀ ń pa. ẹ ti sọ ẹ̀sìn di politics ẹ ti sọ ọ́ ẹgbẹ́ alábùradà ẹgbẹ́ onígbà ẹgbẹ́ onígbàálẹ̀. ẹ má bu ọlọ́run tiwọn kí wọ́n má bàa bu ọlọ́run yín. ẹ yé fẹnu sáta ẹ̀sìn míì. ìyẹn ò pé kéèyàn ó torí ẹ̀ ṣe tiyín ẹ má tanra yín. ẹni tí ò ní gbọ́ tiyín ò ní gbọ́ tiyín ẹ bá wàásù fún látàárọ̀ dalẹ́. àmọ̀ràn lèmi mú wá fún yín o ọlọ́run jẹ́ ẹ lè gbà á. ó lágbára gidi gan ọ̀rọ̀ ìjà ẹ̀sìn tó ń lọ lórí ayélujára lẹ́nu lọ́lọ́ yìí Ọlọ́run nìkan ló mọ ibi tó máa já sí. kí lè ro tiyín ẹ̀yin èèyàn ṣẹ́yìn náà lérò wípé
ó yẹ kí olóyè jáde láti wá dìbọ́ǹkì ọ̀rọ̀ yìí abẹ́ faramọ́ ohun tí bàbá Kọ́lá Olóòtú sọ ṣẹ́yìn náà lérò wípé kò ní ìdí fún olóyè láti jáde láti wá dìbọ́ǹkì àbí ojú wo lẹ́yìn fi wò ìyàwó ló kọ sí yín ẹ máa ju opinion tiyín sí kọ́mẹ̀ntì ẹ má gbàgbé láti máa bá mi follow DigiNaija online tv lórí Facebook link tó wà ní comment section fídíò ó máa gbé yín lórí Facebook page wa lórí YouTube ẹ máa tẹ subscribe button tó wà lábẹ́ fídíò yìí kẹ́sì máa bá mi like and share kó máa lọ káàkiri ẹ ṣeun tẹ́ ń darapọ̀ mọ́ mi ní gbogbo ìgbà.